Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Mo kí wa ní kíkí àlàáfíà ìkí Ọlọ́run àánú Ọlọ́run kó máa bá ẹnì kankan wa gbé. Message mi tòní fún wa òun náà ni wípé be yourself. Má gbìyànjú àti dàbí ẹnìkan. Má gbìyànjú àti ṣe bí ẹnìkan. Má rántí wípé àwọn ànábì tí Ọlọ́run bá Ta'ala rán wá sílé ayé ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n. Ànábì Musa ń bẹ, ànábì Isa ń bẹ, ànábì Yakubu ń bẹ, ànábì Nuhu ń bẹ, ànábì Idris ń bẹ, ànábì Adam ń bẹ, ànábì Yunusa ń bẹ, ànábì Eliyasu ń bẹ. Àwọn ànábì yìí bí wọ́n ṣe wá pọ̀ tó ọ̀tọ̀ọ̀tọ̀ níṣẹ́ tá a bẹ̀ wọ́n, ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́bùn tá a bù wọ́n, ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà ní mírèkù tá a fún oníkálukú wọn. Ànábì Ibrahim àti Lúùtù wọ́n jọ lògbà ni. Ohun tá a fún Ibrahim a fún Lúùtù, ohun tá a sì fún Lúùtù a fún Ibrahim, ohun tá a fún Musa a fún Isa. Tó o bá fẹ́ gbádùn ayé tó o sì fẹ́ jẹ́ kí ayé rẹ nítumọ̀, má gbìyànjú àti dàbí ẹnìkan. Sapá kó o sì gbìyànjú àti jẹ́ ìwọ gangan. Kí ni ìwọ lè ṣe? Kí ni ẹ̀bùn tí ń bẹ lára àwọ? Nítorí pé ìjẹ́ ìwọ gangan yẹn gangan náà ni ó fún wọn ní oríire tí ọ. Ọ̀nà tẹ́nìkan tọ̀ bí wọ́n bá tọ̀ wọ́n lè má rí nǹkan kan bẹ̀. Ìgbà míì ń bẹ ní tó jẹ́ ẹlòmíì lọ́wọ́ òun náà ní Facebook. Ẹlòmíì ń bẹ ní tó jẹ́ lọ́wọ́ náà ní Instagram. Ẹlòmíì ń bẹ ní tó jẹ́ lọ́wọ́ ní YouTube. Ẹni tí Facebook jẹ́ lọ́wọ́ tó bá rí followers ẹnìkan lórí Instagram tó bá ranjú mọ́, tó bá pa Facebook tì tó bá dórí Instagram ó lè má rí ẹnìkankan follow rẹ̀. Ẹlòmíì sì ń bẹ YouTube ló jẹ́ lọ́wọ́ àti Instagram àti Facebook followers tó ní ó kéré níbẹ̀. Àmọ́ ó ti mọ̀ wípé ibẹ̀ ló jẹ́ òun lọ́wọ́ ó dẹ̀ gbajúmọ̀ ibẹ̀. Má gbìyànjú àti dàbí ẹnìkan. Gbogbo ohun tó bá ṣàfẹ́ dàṣà rí i dájú wípé o fẹ́ da ìwọ gangan kò ṣe pé o fẹ́ dàbí ẹnìkan. Nítorí pé Ọlọ́run bá Ta'ala ń sọ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní èmi mú dá yín inna sa'yakum lashatta. Ọ̀nà tó ní kálukú yóò wá gbà láyé ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ẹnìkan gba ọ̀nà ọ̀tún, ẹnìkan gba ọ̀nà àlàáfíà. A rí wípé tá a bá wà ní Madina ẹnu ọ̀nà tá a gbà wọ mọ́sálásí ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Àmọ́ gbogbo alápapọ̀ á padà bára wa nu mọ́sálásí náà ni. Bẹ́ẹ̀ náà wá ní oríire. Ẹnu ọ̀nà tá a máa ń gbà wọnú oríire ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Àmọ́ èyí tó ṣe kókó náà ni pé káṣà àti bára wa ní inú ilé yẹn. Ẹlòmíì lè gba ọ̀tún wọlé, ẹlòmíì lè gba ẹ̀yìn wọlé, ẹlòmíì lè gba ẹ̀gbẹ́ wọlé, kódà ẹlòmíì lè gba òkè wọlé. Má gbìyànjú àti má fi ayé rẹ wí ayé ẹnìkan. Má gbìyànjú àti fẹ́ ṣe bí ẹnìkan. Ọ̀tọ̀ ni wípé èèyàn mú èèyàn mentor, wípé èèyàn gbé step bí ẹnìyẹn. Ọ̀tọ̀ wá ní pé èèyàn fẹ́ ju ẹnìyẹn bí gbogbo nǹkan. Ó worst fún ẹlòmíì débi pé a tún mọ copy mentor níbi ibo la ṣe ń sọ̀rọ̀. Tó bá fẹ́ copy mentor ó ní limit ibi tó lè ti copy rẹ̀ mọ́. Nítorí pé Ọlọ́run ti dáwọ́ bí wọ́n ṣe máa sọ̀rọ̀, ó dẹ̀ ti dáwọ́ bí wọ́n ṣe máa jẹun, ó dẹ̀ ti dáwọ́ bí wọ́n ṣe máa rìn. Ẹlòmíì wá fi tó pé òun ti ń gba ti mentor kan yóò tún máa rìn bí rẹ̀. Èèyàn máa ń tẹ̀lé mentor ní tẹ̀lé pé mo tẹ̀lé ní insight, mo tẹ̀lé ní ti kéèyàn ní ọ̀làjú, mo tẹ̀lé níbi kéèyàn lè ṣiṣẹ́ kárakára. Ibi tá a ti máa ń tẹ̀lé yẹn bọ̀ kéèyàn tó wá tẹ̀lé yẹn débi àwọn nǹkan tó jẹ́ natural ní ọ̀rọ̀ sísọ, natural ní ojú. Kódà ẹlòmíì ayé pé ètè ẹlòmíì pọ́n òun náà tún fẹ́ lọ ṣe ètè bí rẹ̀. Èmi náà fẹ́ lọ ṣe tèmi náà kété mi náà pọ́n bí lágbájá. Tẹ́lẹ̀ bá yí pé ẹnìkan dá irun èmi náà fẹ́ lọ dá irun bí lágbájá. Tó bá tún pé ẹnìkan ságì èmi náà fẹ́ ságì bí rẹ̀. A jẹ́ pé o wà convinced báyẹn o mọ ohun tó fẹ́ ṣe. Tó o bá dẹ̀ mọ ohun tó fẹ́ ṣe àwọn èèyàn ó kàn mọ bẹ́ẹ̀ lu ayé rẹ ni. Tó bá dé ọ̀dọ̀ Ọlọ́run ó padà wá rí i pé life rẹ was not used by you. Wọ́n ti bẹ́ẹ̀ lò tán. Ọlọ́run kó jọ ọjà rẹ̀ kó tọ́ oníkálukú wa sọ́nà. Be yourself. Rí i dájú wípé ò ń ṣe ohun tí o wálé ayé wá ṣe gangan. Má mọ̀ ṣe photocopy, má mọ̀ ṣe folofolo. Ṣàwárí ara rẹ wípé ẹ̀bùn wo ní ń bẹ lára èmi náà. Tó bá yẹ pé orin ni, tó bá yẹ pé ká kọ nǹkan ni, tó bá yẹ pé ká ka nǹkan ni, tó bá mọ̀ ṣe múra sí Ọlọ́run ó sì fa àlùbáríkà sí fún wa.